A kú dédé àsìkò yìí, yóò dára fún wa láṣẹ Elédùà. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lómi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ná, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ènìyàn kan tẹ́lẹ̀ tó jẹ́ ọ̀kan nínú àwọn àgbà ẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP, ọ̀gbẹ́ni Jerry Gana, ló ti sọ wípé kí wọ́n jẹ́ kí ààrẹ Jonathan kó díje dupò ààrẹ lọ́dún 2027 tó sì dá òun lójú wípé ààrẹ Jonathan tí ṣe ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún yóò jáwé olúborí nínú ètò ìbò náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu ọ̀jọ̀gbọ́n tí ṣe alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú ní orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí, ọ̀jọ̀gbọ́n Jerry Gana, òun ló ti sọ̀rọ̀ bóde o wípé òun fẹ́ kí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà, ọ̀mọ̀wé Goodluck Jonathan, kó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP tó sì dáhùn lójú o wípé yóò jáwé olúborí látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣeyọrí àti ìtàn tó dá èyí tí ààrẹ tẹ́lẹ̀ rí náà Jonathan tó ti ní, ó ní pẹ̀lú èyí àti bí àwọn ọmọ Nàìjíríà bí wọ́n ti ṣe bó ti jẹ́ pé lásìkò yìí wọ́n pògbẹ ohun tó dáa ṣùgbọ́n tí wọn kò rí ẹni tó dáa láti fún wọn lómi mu, tó jẹ́ wípé kàkà kí wọ́n tọ́ adùn wò, ìkorò lógúnlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ń tọ́wò. Ó ní bákan náà kàkà kí wọ́n rẹ̀ wọ́n lóǹgbẹ ohun tó tutù, ó ní ohun tó gbóná ni wọ́n fún àwọn ọmọ Nàìjíríà mu látọwọ́ ìjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí tí í ṣe ààrẹ Bọ́lá Tinubu ti ẹgbẹ́ òṣèlú APC. Nípa ìdí èyí, ọ̀jọ̀gbọ́n Jerry Gana sọ wípé ó dáhùn lójú gbangba wípé bí ààrẹ Jonathan tó bá lè fi ara rẹ̀ sílẹ̀ láti díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2027, ó ní àwọn ọmọ Nàìjíríà wọn yóò dìbò fún Jonathan tí ó sì jáwé olúborí sí ipò ààrẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde látẹnu ọ̀jọ̀gbọ́n ọ̀hún, eyín lópin ọ̀sẹ̀ tó kọjá yìí tí ṣe ọjọ́ Sátidé ní ìpínlẹ̀ Niger, níbi ìpàdé àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP èyí tí wọ́n ṣe níbẹ̀. Lẹ́yìn tí wọ́n parí ìpàdé náà ní ọ̀jọ̀gbọ́n Jerry Gana ló bá wọn oníròyìn sọ̀rọ̀ tó sì sọ ìgbàgbọ́ àti èròǹgbà rẹ̀ lórí wípé bí Jonathan bá lè díje dupò ààrẹ, ó ló dáhùn lójú, òun fi ọwọ́ mẹ́rẹ̀ẹ̀wá sọ̀yà, ó ní ẹ̀rọ lòun fi gbá kì í ṣe gungun, wípé Jonathan yóò jáwé olúborí nítorí àwọn ọmọ Nàìjíríà ṣetán láti tẹ̀ka fún un kí wọ́n sì fi ìbò wọn kí wọ́n fi gbé wọlé lọ́dún 2027. Ìyàwó ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ṣe obìnrin àkọ́kọ́, Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu, ló ti sọ̀rọ̀ wípé bí òun ti wà yìí funfun kẹnẹwìn báyìí nínú òun rí sí gbogbo àwọn ènìyàn pátá o, olórin òun ò bínú, bẹ́ẹ̀ sì ni òun ò bá ẹnikẹ́ni jà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó jáde látẹnu ìyàwó ààrẹ ilẹ̀ wa Olúrẹ̀mí Tinubu o, eyín lópin ọ̀sẹ̀ èyí tó kọjá níbi ìfilọ́lẹ̀ ìwé kan èyí tí ìyàwó ààrẹ tó kọ tí í ṣe olójú 52 52 pages èyí tí ìyàwó ààrẹ kọ. Níbẹ̀ ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jáde o wípé àwọn ènìyàn kan wọ́n sì máa ní lọ́kàn wípé òun bínú sí wọn tàbí òun bá wọn jà àbí wọ́n yànde lórí wípé wọ́n da ọkọ òun tí í ṣe ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu lọ́dún 2023 lẹ́yìn tí wọ́n ti jọ jẹ lórí ewé tí wọ́n jọ mu lórí ewé, ṣùgbọ́n tó di ọjọ́ ìpọ́njú tí wọ́n sá lọ. Ó ní ṣùgbọ́n o bí ọ̀rọ̀ ti rí yìí, ó ní funfun kíníwín báyìí nínú òun ló mọ́ sí gbogbo ènìyàn pátá. Òun ò bá ẹnikẹ́ni jà, òun ò bá ẹnikẹ́ni bínú, bẹ́ẹ̀ sì ni òun ò bá èèyàn kankan yan òdì. Ó ní ohun tó wá ó ti wá ó sì ti lọ. Ó ní Ọlọ́run ti dá òun láre lórí ìrìn àjò náà, tó sì jẹ́ wípé lẹ́yìn wá ọ̀rọ̀ òun padà lẹ́nu ọpẹ́ bí ààrẹ ilẹ̀ yìí ti ṣe Bọ́lá Tinubu ààrẹ tó jẹ́ ọkọ òun bóun náà ti ní ẹnu ọpẹ́ lẹ́yìn gbogbo wàhálà tó ti ṣe fún àwọn ènìyàn, ṣùgbọ́n tó di ọjọ́ tí wọ́n nílò wọn
èyí tí wọ́n sá lọ tí wọ́n sì kẹ̀yìn sí Tinubu. Ó ní kẹ́ ẹ wá wo ọ̀nà tí Ọlọ́run tó gbà gbé ọ̀rọ̀ ń gbà. Ó ní Ọlọ́run padà jẹ́ kí ààrẹ Tinubu náà kó jáwé olúborí lọ́dún 2023. Ìyàwó ààrẹ ilẹ̀ wa wá ní wàyí o, òun ò bá ẹnikẹ́ni jà, òun ò bá ẹnikẹ́ni bínú, òun ò sì bá ẹnikẹ́ni yan òdì. Ó ní ọ̀rẹ́ la ó máa ṣe, gẹ́gẹ́ bó ti fi ọ̀rọ̀ náà lélẹ̀ níbi ìfilọ́lẹ̀ ìwé rẹ̀ èyí tó ṣe lópin ọ̀sẹ̀ tó kọjá, tó sì sọ wípé èròǹgbà òun, àfojúsùn òun ó kọjá wípé kéèyàn kan ní lọ́kàn wípé bóyá wọ́n ń jà tàbí wọ́n yànjú síra wọn. Lákòótán, ìyàwó ààrẹ rọ gbogbo mùtúmùwà mọ̀lẹ̀ yìí láti dákúndábọ̀ kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu kó lè ní àṣeyọrí èyí tó dáa lọ́dún 2027. Àwọn ẹgbẹ́ kan ni wọ́n ti ń pè fún wípé kí wọ́n jẹ́ kí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Akínwùmí Àǹbọ̀dé kó padà wá lẹ́ẹ̀kan sí láti wá díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. Àwọn ẹgbẹ́ náà tí wọ́n pè ní Àǹbọ̀dé Comeback Crusader, èyí tó ń pè fún ìpadàbọ̀ Àǹbọ̀dé lẹ́ẹ̀kan sí ní ìpínlẹ̀ Èkó. Àwọn mà ni wọ́n ti dọ̀bálẹ̀, èyí tí obìnrin nínú wọn tí wọ́n sì kúnlẹ̀ síwájú àwọn àgbà ẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó báyìí, tó ń tó ohun ẹ̀bẹ̀ wípé kí wọ́n fún Àǹbọ̀dé lẹ́ẹ̀kan sí, kí wọ́n fún ní àyè láti díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC, léyìí tí wọ́n sì ní ìgbàgbọ́ wípé dídùn báyìí lọ́sàn yóò so, nítorí wípé àkọ́kọ́ já ewé Àǹbọ̀dé gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkó. Ó ní ìtàn rere tó sì fi àwọn ohun tó dáa lélẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àkànṣe iṣẹ́ èyí tí Akínwùmí Àǹbọ̀dé tó ṣe ní ìgbà tó ń bẹ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkó, òun ló sì wà níbẹ̀ tí iṣẹ́ náà tó sì ń tan ìmọ́lẹ̀ tó ń nàka rere sí orúkọ àti ìwà rere èyí tí Àǹbọ̀dé tó ti fi lélẹ̀ o. Nípa ìdí èyí, àwọn ẹgbẹ́ náà tí wọ́n pè ní ACC Àǹbọ̀dé Comeback Crusader ni wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn nínú ẹgbẹ́ òṣèlú APC láti fún un láàyè kó padà wá díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027, tí wọ́n sì gbà wípé ìpadàbọ̀ rẹ̀ yóò so dídùn fún gbogbo mùtúmùwà ọmọ ìpínlẹ̀ Èkó káàfàtà, gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ náà bí wọ́n ṣe ń rawọ́ ẹ̀bẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kwara eyín ọ̀gbẹ́ni Abdulrahman Abdulrasaq ohun mà ló ti bá gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara àti àwọn mọ̀lẹ́bí àwọn ènìyàn tí àwọn agbébọnrìn oníṣẹ́ ibi kan tí wọ́n ṣekú pa lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Sunday tí í ṣe ọjọ́ Àìkú, èyí tó jẹ́ ọjọ́ 28 nínú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrasaq èyí tó fi ọ̀rọ̀ náà léde lónìí tí í ṣe ọjọ́ Ajé Monday, òun ló bá àwọn ènìyàn bíi 12 àwọn mọ̀lẹ́bí wọn ló bá wọn kẹ́dùn níbi ìṣẹ̀lẹ̀ ìgbébọn tí àwọn oníṣẹ́ ibi kan tí wọ́n ṣe sí agbègbè ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, pẹ̀lú bí wọ́n ṣe ya wọnú abúlé kan èyí tí wọ́n pè ní abúlé Ọgbà Ayọ̀, tí wọ́n tún pa ẹni tó jẹ́ baálẹ̀ Ọgbà Ayọ̀ yìí ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara. Àwọn ènìyàn tí àwọn agbébọnrin ṣekú pa ló ń lọ bíi 12, èyí tó jẹ́ ìbànújẹ́ àti ọgbẹ́ ọkàn fún gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara tó fi mọ́ gómìnà. Wàyí o, gómìnà fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó bá àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn 12 ọ̀hún kẹ́dùn. Ó ní gbogbo àwọn amòkùnṣèkà èyí tó sápamọ́ sínú òkùnkùn tí wọ́n ń ta ọfà ìbànújẹ́ sínú ìmọ́lẹ̀ yìí, gbogbo wọn pátá ni wọn ò ní farare lọ o, nítorí pé àwọn ọlọ́pàá tó ń ti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí láti fi ọwọ́ òfin mú gbogbo àwọn oníṣẹ́ ibi náà kí wọ́n lè fi wọ́n jófin ní ìpínlẹ̀ Kwara. Lákòótán nínú ọ̀rọ̀ gómìnà lẹ́yìn tó bá àwọn èèyàn 12 náà kẹ́dùn, ó wá fi ọkàn àwọn olùgbé ìpínlẹ̀ Kwara balẹ̀ lórí ètò ààbò wípé ìjọba ìpínlẹ̀ Kwara bẹ́ẹ̀ wọn ò ní tẹ̀tì, wọn ò sì ní fi ọ̀rọ̀ ọ̀hún falẹ̀ rárá o nípa pípèsè ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá àwọn olùgbé ìpínlẹ̀ náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti Yorùbá àti tòyìnbó tí í ṣe ọkùnrin ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Bọ́láńlé Nínálowó mà ló ti fi ìròyìn léde
nínú ọ̀rọ̀ kan èyí tó fi léde ní òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí lórí ìpínyà ìrìn àjò ìfẹ́ tó ń bẹ láàrin òun àti ìyàwó rẹ̀ Bùnmi. Ó ní òun ò kábàámọ̀ rárá o, bẹ́ẹ̀ sì ni òun ò ní nǹkan kan tó dàbí ọgbẹ́ ọkàn lórí bí ìrìn àjò náà bí wọ́n ṣe pínyà tí oníkálukú sì ti pín gàrí tí wọ́n ti lọ lọ́tọ̀ọ̀tọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí Bọ́láńlé Nínálowó, ọkùnrin kakaka tó dà bí ẹrù ọba níkà, bó ti fi ọ̀rọ̀ náà léde. Ó ní ìyàwó tó lọ, ó ní ohun tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ o. Òun tóun náà sọ wípé ó dàbọ̀, ó ní nǹkan tóun náà rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́. Ó ní ọ̀rọ̀ náà ìlú gángan ni bó ti kọjú sóhun ló tún kẹ̀yìn sí ìyàwó òun èyí tí wọ́n ti jọ pínyà. Bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ ọdún 2023 tí í ṣe ní oṣù kẹsàn-án ni Bọ́láńlé Nínálowó ló kéde ìpínyà láàrin òun àti Bùnmi ìyàwó rẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti jọ jà léyìí lọ́dún 2019 tí wọ́n sì parí rẹ̀ tí oníkálukú àwọn méjèèjì tí wọ́n tún padà lọ́dún 2021 èyí tí wọ́n bá ìrìn àjò ọ̀hún rìn láàrin ọdún 2021 lẹ́yìn tí wọ́n parí ìjà náà èyí tí wọ́n ti ń jà látọdún 2019 kó tó di wípé Nínálowó kéde ìpínyà pátápátá tí ò ní ọ̀nà àbáyọ lọ́dún 2023 tí í ṣe ní oṣù kẹsàn-án léyìí tó ti ń lọ bí ọdún méjì báyìí nínú oṣù yìí. Nínálowó ní òun ò kábàámọ̀, bẹ́ẹ̀ sì ni òun ò fìgbà kan fi ìka àbámọ̀ bẹnu lórí ìrìnàjò èyí tó pínyà tí oníkálukú wọn lọ láàrin òun àti ìyàwó rẹ̀ Bùnmi. Gẹ́gẹ́ bí Nínálowó bó ti fi ọ̀rọ̀ náà bó ti fi léde. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrè míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojúwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.